Aláròyé máa wí o. Orílẹ̀-èdè India ti mú ọmọ Nàìjíríà yìí cocaine wọ́n bá lọ́wọ́ rẹ̀. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Bengaluru lórílẹ̀-èdè India ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan abilékọ Sarah Kumana ẹni ọdún 41 táwọn èèyàn mọ̀ sí Happiness wà. Ó ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn náà fi kàn pé ó ṣòwò egbòogi olóró cocaine lórílẹ̀-èdè India. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kẹfà ọdún yìí ni àwọn agbófinró agbègbè Bengaluru lórílẹ̀-èdè India lọ fọwọ́ òfin mú nílé rẹ̀ tí wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ egbòogi olóró lọ́wọ́ rẹ̀. Wọ́n bi léèrè ohun tó ń fi ṣe ṣùgbọ́n kò rí àlàyé gidi kan ṣe sí i ni wọ́n bá gbá mú. Bẹ́ẹ̀ ò bá gbàgbé láti ìbẹ̀rẹ̀ ọdún 2025 ni ìjọba orílẹ̀-èdè India ti ń lọ káàkiri pàápàá jùlọ agbègbè Tamil Nadu níbi tí wọ́n ti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn bíi 25. Lára àwọn tó gbá mú ni Fayaz Ahmed ẹni ọdún 31 tó ń gbé lágbègbè Royapat àti Chantateka ẹni ọdún 45 tó ń gbé lágbègbè Kuyambedu. Àwọn àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró lórílẹ̀-èdè náà ni wọ́n lọ fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn yìí tí wọ́n sì jù wọ́n sí àhámọ́ wọn lójú ẹsẹ̀. Aláròyé gbọ́ pé àwọn agbègbè bíi Chennai, Bengaluru àti Mumbai lórílẹ̀-èdè India ni àwọn afurasí ọ̀daràn náà ti máa ń ta àwọn egbòogi olóró náà fáwọn oníbàárà rẹ̀. Ìjọba orílẹ̀-èdè India ní àwọn afurasí ọ̀daràn tí àwọn mú lórí gbígbé egbòogi olóró orílẹ̀-èdè náà jẹ́ 25 báyìí. Wọ́n láwọn máa ṣèwádìí dáadáa nípa ọmọ Nàìjíríà yìí táwọn sì máa fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ láìpẹ́ yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.